Ẹ káàbọ̀ padà sórí ìkànnì wa. Ìyá sinimá yìí èwo làbá tiẹ̀ pé ń bẹ̀. Wọ́n ní ìyá ni o, my mother sinimá eléyìí láti ọ̀dọ̀ Mide Martins ìyẹn ìyàwó àfíìsì ọwọ́ ló ti balẹ̀ gà sórí ìkànnì wa. Àbẹ́ẹ̀ rí tẹ́ ẹ̀ bá ti wò ọlọ́ngbọ́ ẹ ti mí ìṣe o. Ẹ tara ṣàṣà lọ sórí YouTube yẹn lọ tẹ̀ ìyá síbẹ̀ my mother ẹ máa rí tó máa gbé wá gálántàgo bẹ́ẹ̀ ló sì máa gbé wá. Tẹ́yìn báyìí ṣe ń darapọ̀ mọ́ fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì YouTube yìí ẹ má gbàgbé ẹ kàn subscribe ẹ comment ẹ bá wa share ẹ̀ kẹ́ lè máa gbádùn wa torí gbogbo gbàbí eléyìí làwa máa ń mú àwọn sinimá tó dọ́ṣọ̀ wá sí ojú ìwòran yín a máa ń sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ̀yin á sọ tí àwa náà sọ tiwa. Kí l'Omisore gan ṣe tó fi jẹ́ wípé ìgbájú ìgbámú ni kẹ̀ríkẹ̀rí ń bá ròde gbogbo ìgbà tó bá ti wà pẹ̀lú àwọn ọmọ ẹ̀ àfi kó jẹ́ ìgbájú o àfi kó jẹ́ ìgbájú yìí wá le bẹ́ẹ̀ tó fi jẹ́ wípé gbogbo ìgbà tó bá ti nà yóò balẹ̀ sọ hospital ni. Kí ló ṣẹlẹ̀ gan? Ṣé ìyá mọ̀ sí ni àbí ta ló mọ̀ sí? Ẹ wò ó bí mo ṣe sọ ọ lọ sórí Mide Martins TV lórí ìkànnì YouTube tẹ́yìn ò bá tí wò ẹ lọ wò direct tàbí kẹtẹlẹ tàjí ẹ bá wò ẹ bá comment ẹ share ẹ kó lè gbéra torí sinimá tó make sense tọ́pọ̀lọpọ̀ wa gbọ́dọ̀ fi kọ́gbọ́n ni. Tẹ́yìn náà báyìí ṣe wá ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ ẹ má gbàgbé ẹ ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ pẹ̀lú wa lórí ìkànnì yìí ibẹ̀ láti máa hàn sinimá tó dọ́ṣọ̀ wá fún yín kí lẹ́yìn wá rò pé ó ń ṣẹlẹ̀ gangan nígbà tá a retí apá kejì sinimá yìí. Ẹ̀yin tẹ́ bá wá retí apá kejì sinimá yìí gẹ́gẹ́ mo ti ń sọ bọ̀ ẹ má ṣe kí ni ẹ kàn ra comment sísàlẹ̀ pé part 2 ẹ máa jẹ́ ní àkọ́kọ́ tó kọ́kọ́ máa mọ̀ tó bá ti jáde yẹn ṣùọ̀ gbogbo alájọ ń retí ẹ̀ tòró ń gbóná fẹlifẹni ni ẹ má gbàgbé ẹ kàn sí wa padà lórí àwọn àkọ́tún sinimá tó make sense lẹ́ẹ̀kan sí Olilation TV lóní ẹ ṣe gbogbo ìgbà wa o àwa láàmọ̀ wá o ẹ̀yin láàmọ̀ bá ẹ ní kú àwa ò ní kú ẹ̀yin náà nírùn àwa náà nírùn ó dàbọ̀ ẹ ṣé púpọ̀.